Àjálù àti nǹkan ìbànújẹ́ ó ti jálu àwọn ọba ilẹ̀ Yorùbá báyìí o, pàápàá àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti pàápàá àwọn ọba agbègbè Òkè Ògùn, tó sì jẹ́ pé inú ọdún tuntun 2025 tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí ìní àjálù náà ló máa ṣẹlẹ̀ nígbà tí ọ̀kan ní ara àwọn ìyàwó àwọn ọba pàtàkì ní ilẹ̀ Yorùbá ní Òkè Ògùn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún ọ̀kẹrẹ ti ìlú Ṣakí ọba Khalid Ọlábísí Oyèdépò, ìyún olórí Wàlíyàt Abímbọ́lá Oyèdépò tí màmá náà tó kú lójijì tó sì jáde láyé lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2025 tá a wà yìí, èyí táwọn olóyìnbó wọ́n pè ní the 6th of January 2025. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ó ní ara olórí Wàlíyàt Abímbọ́lá kò ti yá, bẹ́ẹ̀ la gbọ́ pé àìsàn náà kì í ṣe pé ó kọ́kọ́ wá lọ́wọ́ líle tẹ́lẹ̀, nítorí pé ní ọjọ́ díẹ̀ sẹ́yìn náà ni àìsàn ọ̀hún ló ṣẹ̀ṣẹ̀ ń le. Ká tiẹ̀ gbọ́ pé gbogbo àwọn ìtọ́jú tó yẹ kéèyàn fún ẹ̀dá, àwọn ìtọ́jú tó péye ni wọ́n ń fún olórí Wàlíyàt Abímbọ́lá, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe wà lọ́jọ́ Ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, òun ni ẹlẹ́mìí mà gbà tí olórí Wàlíyàt Abímbọ́lá, ìyàwó kábíyèsí ọ̀kẹrẹ ti ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba Khalid Ọlábísí Oyèdépò tí ìyá náà tó jáde láyé. Níṣe ni ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lókè Ògùn ìlú màkàngógò nínú ọ̀sẹ̀ tá a wà yìí, tí àwọn èèyàn tí wọ́n sì ń lọ sí ààfin ọ̀kẹrẹ ìlú Ṣakí láti bá kábíyèsí kẹ́dùn ikú òjijì ìyàwó ẹ̀. Kódà ọ̀pọ̀ àwọn aráàlú Ṣakí ni wọ́n ròyìn olórí Wàlíyàt Abímbọ́lá bíi màmá dáadáa àti obìnrin tí ó jẹ́ pé ìwà àánú ẹ̀ ó pọ̀ púpọ̀. Wọ́n ròyìn oríṣiríṣi àwọn èèyàn tí olórí Wàlíyàt Abímbọ́lá tó ti ṣe dáadáa sí ní ìlú Ṣakí àti àwọn ìlú tó yí ká. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé bí kábíyèsí náà ṣe jẹ́ ẹlẹ́yinjú àánú, ìyẹn olórí Wàlíyàt Abímbọ́lá òun náà jẹ́ ẹlẹ́yinjú àánú. Ṣá o, pẹ̀lú bí gbogbo àwọn ọmọ ìlú Ṣakí bí wọ́n ṣe ń ṣọ̀fọ̀ ikú òjijì olórí Wàlíyàt Abímbọ́lá, tá a sì gbọ́ pé ikú náà ó dùn kábíyèsí ọba Khalid Ọlábísí Oyèdépò púpọ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá káàkiri Nàìjíríà làwọn náà ti ń fi àtẹ̀jáde síta láti ṣe ìdárò olórí Wàlíyàt Abímbọ́lá. Olórí Oko ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó ti fi àtẹ̀jáde síta láti ṣe ìdárò olórí Wàlíyàt Abímbọ́lá. Bẹ́ẹ̀ ló lóun gbàdúrà sí Allah wípé kó tẹ́ màmá náà sáfẹ́fẹ́ rere kó sì ṣàforíjìn fún ẹ̀ṣẹ̀. Oríṣiríṣi àwọn èèyàn ńláńlá náà ni wọ́n tó ti ń fi ọ̀rọ̀ síta. Bẹ́ẹ̀ ni Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ̀gẹ̀gẹ̀ kẹta náà ti fi ọ̀rọ̀ síta láti ṣe ìdárò olórí Wàlíyàt Abímbọ́lá. Sẹ́nítọ̀ tó ń ṣojú ìpínlẹ̀ agbègbè Òkè Ògùn àti Ògbómọ̀ṣọ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Ábùjá, èèyàn sẹ́nítọ̀ Buhari Abdulfatai Buhari òun náà ti fi àtẹ̀jáde síta tó sì ṣèdárò olórí Wàlíyàt Abímbọ́lá.